Aláròyé máa wí o. Àwọn ọmọ ogun Amẹ́ríkà pa àwọn afẹ̀míṣòfò rẹpẹtẹ nílẹ̀ Haúsá. Ọ̀pọ̀ èèyàn ló ti sọ̀rètí nù pé àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà yóò wá sí Nàìjíríà láti wá kojú àwọn afẹ̀míṣòfò tíjọba Trump fẹ̀sùn kàn pé wọ́n ń pa àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn onígbàgbọ́ nípakúpa. Ṣé lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún tó ń lọ sópin yìí láàrẹ Amẹ́ríkà Donald Trump fi àìdùnnú rẹ̀ hàn tó sì jáwé ìkìlọ̀ fún ìjọba Nàìjíríà pé kí wọ́n wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn afẹ̀míṣòfò tó ń pa àwọn onígbàgbọ́ bí ẹni pẹran. Ọkùnrin náà kìlọ̀ pé tí wọn ò bá tètè wọ́nà àbáyọ sí ọ̀rọ̀ náà, àwọn máa wá kógun ja àwọn afẹ̀míṣòfò ọ̀hún. Ọ̀pọ̀ èèyàn nínú wọn dùn sí ìgbésẹ̀ tí ọkùnrin yìí fẹ́ gbé, bẹ́ẹ̀ làwọn míì kò faramọ́ ìgbésẹ̀ tí Trump múra láti gbé náà. Ohun tí wọ́n ń sọ ni pé nítorí àwọn ohun àlùmọ́ọ́nì wa tí ìjọba Amẹ́ríkà rí ni wọ́n fẹ́ torí ẹ̀ wá láti wá jàgbà lọ́wọ́ wa. Ìjọba Nàìjíríà náà kò dúró lásán nígbà tí wọ́n gbọ́ ìkìlọ̀ Amẹ́ríkà yìí o. Wọ́n fáwọn sójà lágbára sí i, bẹ́ẹ̀ làwọn iléeṣẹ́ ológun bẹ̀rẹ̀ sí kojú àwọn afẹ̀míṣòfò yìí káàkiri. Ṣùgbọ́n mi kékeré léèyàn rẹ́ lásì lọ́rọ̀ náà dà, nítorí pẹ̀lú gbogbo akitiyan àwọn sójà yìí, apá àwọn kò ká àwọn afẹ̀míṣòfò náà, ọ̀rọ̀ wọn sì dégbìnrin ọ̀tẹ̀ bí wọ́n ṣe ń pàkan lòmíì ń rú jáde. Níṣe lọ̀rọ̀ náà sì tún dàbí ìgbà táwọn ọkọ̀ mujẹmujẹ yìí bá ń sọ pé kí níjọba Amẹ́ríkà fẹ́ ṣe fáwọn. Nítorí lẹ́yìn ìkìlọ̀ ìjọba Trump yìí làwọn afẹ̀míṣòfò náà gbìnàyà gidigidi. Ìkọlù tí wọ́n sì ń ṣe fẹ́ẹ̀ burú ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ, nítorí ilé ọjọ́ kan ò lè mọ̀ kí wọ́n má pààyàn tàbí jíyàn gbé láwọn ìpínlẹ̀ káàkiri. Lẹ́yìn ìkìlọ̀ Amẹ́ríkà yìí làwọn afẹ̀míṣòfò yìí lọ sípínlẹ̀ Kwara tí wọ́n pa àwọn olùjọsìn tí wọ́n sì tún jí àwọn kan gbé. Bẹ́ẹ̀ ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ kan nípínlẹ̀ Kebbi. Ọ̀rọ̀ ò sì fi bẹ́ẹ̀ yàtọ̀ nípínlẹ̀ Niger, Kogi àti Benue. Títí di bá a sì ṣe ń sọ yìí, ìpínlẹ̀ Kogi, Benue, Kwara àtàwọn àdúgbò míì ò tí ì bọ́ lọ́wọ́ ìkọlù àwọn afẹ̀míṣòfò yìí. Ìjọba Nàìjíríà pàápàá torí ọ̀rọ̀ náà lọ sí Amẹ́ríkà, níbi tí olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu ti kó àwọn kan sòdí tí wọ́n bá àwọn aṣojú ìjọba àtàwọn aṣòfin Amẹ́ríkà kan ṣèpàdé tí wọ́n sì ṣèlérí pé àwọn yóò wá ọ̀nà àbáyọ sí ìfẹ̀míṣòfò ọ̀hún. Bẹ́ẹ̀ làwọn aṣòfin Amẹ́ríkà náà wá sí Nàìjíríà, èyí tí Richard Mille Jr. ṣíwájú wọn. Wọ́n lọ káàkiri àwọn agbègbè nílẹ̀ Haúsá láti wo bí nǹkan ṣe rí, tí wọ́n sì bá àwọn èèyàn ibẹ̀ ṣèpàdé. Lẹ́yìn èyí ni wọ́n ṣèpàdé pẹ̀lú olórí ilé ìgbìmọ̀ aṣòfin wa Godswill Akpabio. Ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ pé bí gbogbo àwọn ìgbésẹ̀ yìí ti ń lọ lọ́wọ́, tíjọba Amẹ́ríkà sì ti fìgbà kan kéde pé àwọn ò ní kógun wá sí Nàìjíríà mọ́. Àwọn èèyàn náà ti wà lórílẹ̀‐èdè Ghana látinú oṣù kọkànlá ọdún yìí, tí wọ́n ti ń wo tìbútòrò ilẹ̀ Haúsá náà, tí wọ́n ń ṣàkíyèsí gbogbo ohun tó ń lọ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ níbùdó àwọn afẹ̀míṣòfò, láti mọ ibi tí wọ́n wà, ibi tí wọ́n ń jẹ̀ sí, àti bí wọ́n ṣe lè dojú ìjà kọ wọ́n láì jẹ́ pé àwọn aráàlú tí ò mọwọ́ mẹsẹ̀ fara gbá. Àfi bó ṣe dọjọ́ ọjọ́ 25 oṣù kejìlá yìí, ìyẹn lálẹ́ ọjọ́ kérésì gan-an, táwọn ọmọ ogun Amẹ́ríkà débi olè lóru. Wọ́n yọ sáwọn afẹ̀míṣòfò náà lójijì, wọ́n ká wọn mọ́ ibùba wọn lásìkò tí wọn ò retí wọn rárá, ni wọ́n bá ju àdó olóró sí àwọn agbègbè kan ní ìwọ̀ oòrùn àríwá Northwest Sokoto, níbi tó jẹ́ ibùba ẹgbẹ́ àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń pè ní ISIS. Bẹ́ẹ̀ ni bọ́ọ̀bù ń dún bí àrá, tó ń rọ̀ bí òjò, tó sì mú àwọn iṣẹ́ òkọ̀kú yìí balẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àkámọ́ gidi ni wọ́n fún wọn, nítorí àwọn ológun yìí ti ní àfojúsùn wọn. Wọ́n mọ ibi tí wọ́n ń lọ, wọ́n mọ àwọn tí wọ́n fẹ́ dojúkọ àti ibi tí wọ́n wà gan-an. Bẹ́ẹ̀ ni èyíkéyìí inú wọn kò bọ́ mọ́ wọn lọ́wọ́, wọ́n mú wọn balẹ̀ pátápátá ni. Ohun tó dájú ni pé àwọn afẹ̀míṣòfò yìí pàápàá kò ní ronú páwọn ọmọ ogun Amẹ́ríkà yóò yọ sí wọn bẹ́ẹ̀. Níṣe ni wọn yóò kọ́kọ́ rò pé báńgà tàbí iná kérésì táwọn onígbàgbọ́ máa ń yìn lásìkò ọdún ló bọ́ sí ibùba wọn. Nígbà tí wọn ó sì fi mọ̀ pọ́rọ̀ náà kọjá náà kérésì, òkú àwọn afẹ̀míṣòfò yìí ti sùn rẹpẹtẹ. Ìròyìn ẹlẹ́jẹ̀ lọ̀pọ̀ àwọn èèyàn tó kọ́kọ́ gbọ́ ń pa ìkọlù ọ̀rọ̀ ọ̀hún pé tó ní kálukú sì ń jiyàn pé àwọn afẹ̀míṣòfò ló tún gbéṣẹ́ wọn dé, kì í ṣe ológun Amẹ́ríkà rárá. Àfi ńgbà tíjọba àpapọ̀ jáde síta tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ológun ilẹ̀ Amẹ́ríkà tó wà fún ilẹ̀ Áfíríkà, the United States African Command, AFRICOM, kan lọ sí ìwọ̀ oòrùn àríwá Northwest Sokoto, tí wọ́n sì pa àwọn afẹ̀míṣòfò rẹpẹtẹ. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa gbé jáde, ni wọ́n ti ṣàlàyé pé láti gbógun ti àwọn afẹ̀míṣòfò tó ń yà àwọn ọmọ orílẹ̀-èdè yìí lẹ́nu, ìjọba àpapọ̀
pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn orílẹ̀-èdè míì nínú èyí tí ilẹ̀ Amẹ́ríkà wà nínú wọn ni wọ́n kọjú ìjà sí àwọn afẹ̀míṣòfò yìí. Ìjọba ní àjọṣepọ̀ ọ̀hún ló fa bí àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà ṣe lọ sí àwọn apá ibìkan ní Sokoto tí wọ́n sì mú àwọn afẹ̀míṣòfò náà balẹ̀ pẹ̀lú bọ́ǹbù tí wọ́n yìn sí ibùba wọn. Wọ́n ní àjọṣepọ̀ tó fa bí àwọn ológun Amẹ́ríkà ṣe wá yìí kì í ṣe nǹkan àjèjì rárá. Wọ́n ní irú ìgbésẹ̀ àti àjọṣe bẹ́ẹ̀ máa ń wáyé, èyí tó sì wà ní ìbámu àti ìlànà òfin tí gbogbo àgbáyé ń tẹ̀lé. Wọ́n fi kún un pé gbogbo ìgbésẹ̀ tó yẹ tó sì wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè àgbáyé gbogbo làwọn tẹ̀lé, pẹ̀lú bí àjọsọ ọ̀rọ̀ ṣe kọ́kọ́ wáyé táwọn sì jọ ṣèpàdé táwọn pín àwọn àṣírí kan pẹ̀lú wọn lórí bí nǹkan ṣe ń lọ lórí ètò ààbò ní Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láì tẹ òfin tó de eléyìí àti òmìnira tí orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní lójúmọ́lẹ̀. Ìjọba àpapọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé dídáàbòbò aráàlú tí wọn kò ní ọfà tàbí ìbọn lọ́wọ́ ṣe pàtàkì sí àwọn ju àwọn afẹ̀míṣòfò yìí lọ. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn lòdì sí ìwà ìfẹ̀míṣòfò sí ẹgbẹ́ tàbí ẹnikẹ́ni lórílẹ̀-èdè yìí bí tí wù kó mọ, nítorí dídojúkọ àwọn onígbàgbọ́ tàbí mùsùlùmí tàbí ẹni yòówù kó jẹ́ lórílẹ̀-èdè yìí lòdì sófin, àwọn ò sì ní fọwọ́ yẹpẹrẹ mú un. Nínú ọ̀rọ̀ rẹ̀ ńgbà tó ń fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ológun ilẹ̀ Amẹ́ríkà wọ Nàìjíríà wá láti orílẹ̀-èdè Ghana tí wọ́n tẹ̀dó sí lórí òpó Twitter rẹ̀, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ṣàlàyé báyìí pé lónìí, pẹ̀lú àṣẹ mi gẹ́gẹ́ bí olórí apàṣẹ lórí àwọn ọmọ ogun, orílẹ̀-èdè Amẹ́ríkà kọjú ìjà tó lágbára tó sì la ẹ̀mí lọ sí àwọn ISIS, àwọn afẹ̀míṣòfò tó wà ní ìwọ̀ oòrùn àríwá Northwest Sokoto ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ológun yìí ní àfojúsùn àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ kọlù, bẹ́ẹ̀ ni àfojúsùn wọ̀nyí kò tà sí rárá. Ó ti kìlọ̀ fún àwọn afẹ̀míṣòfò yìí láìmọye ìgbà pé bí wọn ò bá dáwọ́ bí wọ́n ṣe ń pa àwọn onígbàgbọ́ dúró, ikú ni wọ́n fi ń ṣeré. Ohun tó sì ṣẹlẹ̀ gẹ́lẹ́ lálẹ́ yìí nìyẹn. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ ìjọba Nàìjíríà. Iléeṣẹ́ ológun Amẹ́ríkà ṣe àkọlù tó dáa tí wọ́n sì mú àwọn tí wọ́n fojúsùn balẹ̀, èyí tó jẹ́ pé iléeṣẹ́ ológun Amẹ́ríkà nìkan ló lè ṣe é. Lábẹ́ ìṣàkóso mi gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa kò ní fààyè gbà kí àwọn alákatakítí ẹ̀sìn Islam máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Kí Ọlọ́run bùkún iléeṣẹ́ ológun wa. Mo sì kí yín kú ayẹyẹ ọdún Kérésì tó fi mọ́ àwọn afẹ̀míṣòfò rẹpẹtẹ tó kú, sí àwọn míì náà yóò sì tún kú pàápàá bí wọn ò bá dáwọ́ pípa àwọn onígbàgbọ́ dúró. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ Nàìjíríà fi ń wo ọ̀rọ̀ yìí látìgbà tó ti ṣẹlẹ̀. Báwọn kan ṣe ń sọ pé ohun tó dáa ni ìjọba Amẹ́ríkà ṣe àti pé ìgbésẹ̀ yìí yẹ kó ti wáyé tipẹ́ nítorí ọ̀pọ̀ ẹ̀mí tó ti bá ìṣẹ̀lẹ̀ ìfẹ̀míṣòfò lọ nílẹ̀ wa kò lóǹkà. Bẹ́ẹ̀ làwọn kan sì gbàgbọ́ pé nítorí ohun tí ìjọba Amẹ́ríkà fẹ́ gbà nílẹ̀ wa, pàápàá jùlọ àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ Nàìjíríà ni wọ́n torí ẹ̀ wá. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀kan nínú àwọn sẹ́nétọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ tó ti fìgbà kan ṣojú àwọn èèyàn agbègbè àárín gbùngbùn Kaduna Central, Shehu Sani ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kí ìrànlọ́wọ́ tí ìjọba Amẹ́ríkà ṣe dáa, síbẹ̀ àwa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè la ní ojúṣe láti dáàbò bo àwọn ẹnubodè wa tí a ó sì ja ogun wa fúnra wa. Sani ní téèyàn bá wo bí àwọn afẹ̀míṣòfò yìí ṣe ń ṣọṣẹ́, tó bá yẹ pé ìkọlù náà lọ́wọ́ àjọṣepọ̀ iléeṣẹ́ ológun Nàìjíríà nínú, gẹ́gẹ́ bí AFRICOM ṣe sọ, ohun tó dáa gidi ni. Níbi tí nǹkan dé dúró báyìí, kò tí ì sẹ́ni tó mọ agbègbè tàbí ìpínlẹ̀ tí àwọn ológun Amẹ́ríkà yóò tún kọlù.